magnet. Wo ṣàjẹ́ títí dé Ake bitumen abẹ́lẹ̀. Láti Kwari. Láti Ake dídí dé Ìta-Òṣì bitumen. Ìta-Òṣì neuropsychiatric hospital Aro dé Òkè-Àgbà bitumen. Nigeria has the largest deposit of bitumen in the world. Abẹ́òkúta ló wà. So, a ní ríṣẹ́ ṣe. Láti Òkè-Mọ́sàn dé GRA, from GRA dé Tòtòrò, àbúrò mi ní kí ló wà mẹ́? Iron ore tó fi ṣe Iron. Iron ore, iron 2, social science. No, art wa. Iron 2 plus, iron 3 plus, iron 4 plus. Èmi industrial chemistry, engineering science.